Lékè ni mò ń ké sí lọ́wọ́ o bàbá tó ju bàbá lọ. Ọmọ Káyọ̀dé Ìdòwú ṣá máa bọ̀ lọ́dọ̀ mi ọmọ ní ń perí bàbá. Bàbá Fáwùyìn yọ̀ǹda ọkọ Èjìrẹ́. Ọkọ Mọ́rádékè ọkọ Alájà mi tí ń jẹ́ Yínká olówó orí gbogbo wa ni. Ẹ ti ṣọdún ọdún yìí náà ẹ ó ṣe tẹ̀mí sí towó tọmọ. Èṣù lékè o àmọ́ o ọmọ Káyọ̀dé ó yá dìde ńlẹ̀ kó tẹ̀lé mi lọlé bàbá rẹ̀. Ìwọ lọmọ òpómúlérò mọ̀já lẹ́kàn òpó kájà àròyọ ká lè bá àmọ́ mẹni tó ní bàbá ọmọ ọ̀gbẹ́ ìtílé tí ò mẹ́fọ̀n joko ọmọ èrù àṣùṣù tí ìbá ṣe bí ẹ̀kan kò gbé tílé ọmọ fúrúfúrúfúrú ń wò lọ jàgáálé láti ro lábẹ́sẹ̀ wọ̀wọ̀ ọ̀làjà àṣàwọn òmàlùké abápinpin lórí ẹṣin ọkọ̀ mùsádẹ́rin ọkọ̀ ìyárọ̀bọ̀tọ̀ tí ń tóbi lọ́jà Ẹdẹ ará iwájú wọn ò gbọ́dọ̀ jàgbáyún bẹ́ẹ̀ ni èrò ẹ̀yìn wọn ò gbọ́dọ̀ jàgbàgbà àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ lẹ́sù wá ń jẹwé àgbààgbà nọmúnọmú bí kì í bá a ṣe taṣọ ni onírúurú ìdílà àbámọ̀ rí bí ìkù bí owó bí kókó bí àgbáàrìn ẹlòmíì bá bọ́ra álẹ̀ àjọ̀bọ ẹlòmíì bá bọ́ra álẹ̀ àjọ̀gàrì ọmọ ẹlòmíì bá bọ́ra álẹ̀ àṣedíyàngóró fúrú ni bàbá wọn fi ń jẹgbẹ́sùn bàbá ọkọ mi lọ́mọ òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ mọ́dẹ ọmọ Àtìbà ṣẹ̀kẹ̀rẹ̀ kò ṣeé fọ̀ pálù jagunjagun kò ṣeé fọba mú ọkọ Táyélolú ọkọ Mọ́rádékè ọkọ Alájà tí ń jẹ́ Yínká.